لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Olúwa wa, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún aṣáájú wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ni ètò yín, ètò wa Flag Bearers of Sunnah, tí ó ti ń dé sí ojú wòran yín láti bí oṣù mélòó kan. Abẹ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kí ó bá wa san gbogbo àwọn elétò náà ní ẹ̀san olóore. Ètò tòní ó jẹ́ àkànṣe ètò. Ẹ rí i pé láìpẹ́ jọjọ Ọlọ́run kádàrá pé alúzi kan náà ọmọ ìyá wa tí wọ́n ń ṣe ìgbìyànjú púpọ̀ lórí sunnah Nabi sallallahu alayhi wa sallam, Sheikh Luqman bin Salih Abu Sufyan Al-Ma'i. Abẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kí ó dákun kó bá wa ṣe àforíjì fún wọn. Abẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kí ó bá wa gbà wọ́n ní ẹrú. Lónìí a wà pẹ̀lú àwọn méjì tó jẹ́ sanko nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tí ó lò pé wọ́n jọ ṣe, tí Ọlọ́run bá dẹ̀ rí pé tí Ọlọ́run bá jẹ́ kí ó jẹ́ pé ìbáṣepọ̀ wọn ó jẹ́ ìbáṣepọ̀ tó lóore dáadáa. Àwọn tá a lè sọ wípé wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn. Wọ́n wá máa bá wa sọ nípa ẹni tí ó jẹ́ olóògbé, báwo gan ni wọ́n ṣe rin àwọn ìrìn àjò ìmọ̀ ẹ̀sìn, báwo náà ṣe gbé ayé, àti báwo gan ni wọ́n ṣe pàdé títí tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi kádàrá wípé títàn dé. Mo láyọ̀ láǹfààní láti sọ fún yín pé mo wà lónìí pẹ̀lú Sheikh Sharif ibn Suraqa Abul Miqdam, sha'iru salafiyyin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní apá ọ̀tún mi, mo wà pẹ̀lú Sheikh Ahmed Abdul Wahab Ajilete. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun wọn náà ni ẹ ti gbọ́ yìí. Àwọn ni Ọlọ́run bá kádàrá pé nígbà tí wọ́n ń lọ sí Abu Sufyan, tí wọ́n lọ sọ́dọ̀ wọn, Ọlọ́run bá kádàrá pé títàn dé. Bá ṣe mọ̀, lè kọ́dà ó ti gbà wájú gbogbo wa. Abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó ṣe gbogbo wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Sheikh Ahmed Abdul Wahab Ajilete. Ta ni Abu Sufyan àti pé báwo gan ni wọ́n ṣe jẹ́ sí? Bismillah. Alhamdulillahi wa sallallahu wa sallam ala rasulillah wa ba'd. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. A ń bẹ kó bá ṣe kí àti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. A kí gbogbo ọmọ ya wa tí wọ́n jẹ́ agbátẹrù ètò yẹn mẹ́lọ́n balẹ̀ kí ọlákùbá ní bánjọ sí ní ọwọ́ yín. Abu Sufyan rahimahullahu ta'ala, wọ́n jẹ́ ẹnìkan tí ó lójú kòkòrò mímọ̀. Wọ́n jẹ́ ẹni tó jẹ́ sí pé kò síbi tí wọ́n lè lọ tó bá ti ní ṣe pẹ̀lú mà. Bákan náà kò sẹ́ni tí wọ́n lè bá ṣe tó bá ti jẹ́ bí kí a pèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba. Mo rántí pé ní ọdún tá a kọ́kọ́ mara, that was 2019. Bẹ́ẹ̀ ni, so kò sí tí ó gbé wọn dọ́dọ̀ mi ju pé wọ́n gbọ́ pé ọmọ ìyá kan ti wà lẹ́pẹ́ ń bí báyìí tó sì jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀. Bẹ́ẹ̀ ni, Ẹ̀pẹ́ láti mara. Àwọn àti Sheikh Abul Miqdam, àwọn náà ni wọ́n jọ wá sí ọ̀dọ̀ wa lọ́dún náà. So tẹ́lẹ̀ bá ń túmọ̀ sí nǹkan kan, yóò máa túmọ̀ sí pé wọ́n jẹ́ni tó nífẹ̀ẹ́ mà, wọ́n dẹ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń mójútó ẹ̀sìn Ọlọ́run Ọba. Eléyìí ni tá a fi mọ̀ wọ́n. Nínú tí mo tún mọ̀ nípa Abu Sufyan, wọn náà ni pé kò sí tí àfọwọ́lé náà lórí ká ṣe dáwà sójú ọ̀nà Ọlọ́run Ọba. Kò dẹ̀ sí àsìkò wọn tí wọ́n lè ná sí. Kò síjọ́ tí ẹ lè pe àfà àfi tí nǹkan náà bá lé tí wọ́n ọgbọ́n dá sí pé káwọn deliver election bí kan táfò ní lọ. Gbogbo bí ó bá ti lè kí bẹ́ẹ̀ náà kó jìnà sí. Eléyìí jẹ́ ráńpẹ́ nínú nǹkan tí mo mọ̀ nípa Abu Sufyan. Ìṣe pé nǹkan ayé àbí nǹkan kan lọ́lọ́run bá lò pé bóyá ó pa yín pọ̀ pé tọ́lọ́run Ọba yìí nìkan náà ni. Nínú tí ó dá wa lójú gẹ́gẹ́ bí n ta mọ̀ nípa àfà, òun ni pé ẹni tó yẹ káwọn èèyàn gbé jókòó, káwọn èèyàn mọ̀ kọ́ṣe wọn ni pé bóò lẹ ṣe ń navigate láàárín àwọn nǹkan báyìí. Nínú tí ó jẹ́ ìyàlẹ́nu fún wa ni pé lẹ́yìn ikú wọn, Ọlọ́run bá ní kẹ́ wọn, àwọn tí wọ́n fa sábàbí ìnira fún wọn gan, oníkálukú kan wà jáde
tó ní kálukú ń sọ dáadáa ń pa wọn tó jẹ́ pé lójú ẹ̀mí wọn nínú àwọn tí wọ́n gbógun ti àfá so àfọwò bẹ́ẹ̀ni kankan da nǹkan ayé kan pọ̀ kódà gan nínú tí àfọwò kí n fẹ́ ká máa sọ àwọ̀ aganla tó máa ń sọ fáfà pé aṣọ ilé ìtẹ̀wọ̀ yìí ẹ̀dọ́gbọ́n sí díẹ̀ aṣọ ilé ìtẹ̀wọ̀ yìí ẹ̀dọ́gbọ́n sí fìlà ilé ìtẹ̀wọ̀ yìí ẹmọ́ wọ́ mọ́ so àfọwò ka nǹkan bẹ́ẹ̀ kún in tó kàfá oníkan wọ láìbìrì kan katira kan padà sílé wọn kan ṣe lecture so ìgbà gangan èmi mo tún máa ń sọ fún wọn pé àwọn àsìkò tẹ́ fi ń wà online yìí ti ń pọ̀ jù ẹyọ díẹ̀ mbẹ́ kẹ́ fi sinmi kàkà táfọwọ́ fi sinmi àfọwọ́ tún fi kún abẹ́lẹ́bà lè kí ọlá kí ó gbàǹjọ sí ọwọ́. jẹ́ kí n padà sí ọ̀rọ̀ Sheikh Abudi kọ́lọ́ọ̀bá ṣe dáadáa fún yín. àwọn ti sọ nípa Abu Sufyan kí ni nǹkan tẹ́ lè sọ nípa wọn pé báwo gan-an lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní pàdé àti pé kí ló pa yín pọ̀. Naam, a'udhu billahi samil alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Naam, adúpẹ́ fún Ọlọ́run ba Allah àwa tọrọ àlékún kí àti ìgẹ̀ fún ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam wá kí ẹ̀yin ọmọ ìyá tí ẹ̀yin gbéṣẹ́ ńlá ribiribi tẹ̀ gbé dání kálákọ̀ọ́bà wà pẹ̀lú kó má kún ní apá. Naam, Sheikh Luqman ibn Salih Abu Sufyan al-Alma'i alayhi rahmatullahi mo mọ̀ wọ́n ní ọdún 2016 nípasẹ̀ ìkan náà ọmọ kí wá yà ń pè ní Mazid so òun ló wá sẹ́pẹ̀ bí a wá ṣe zambin kankan ló wá láǹfààní láti kírun ní ọ̀dọ̀ Abu Sufyan jọjọ́ jùmọ̀ kò rí mọ́ṣáláṣí tó máa tẹ́lọ̀ òun súnnà ni ló wá jíjẹ́ kan ṣàgbóhùn ń kírun bí kan bó ṣe rí àṣíbẹ̀ nìyẹn gẹ́gẹ́ bó ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi ó wá kírun nígbà tó wá gbọ́ sámán Abu Sufyan tó pé ẹ̀pẹ́ generally ń gbogbo ayẹn Sàràfíà ò tí àwọn tí a rí pé wọ́n wà ń bẹ̀ tán dominate àwọn TMC MSS àwọn ń gbìyànjú ṣùgbọ́n pé bí a dáhùn Sàràfíà kò sí ara so ẹni ẹ̀ wá ń gbọ́ gbà lẹ́gbẹ̀ẹ́ yìí kò gbọ́ rí pàtó wá padà sí Ìjẹ̀bú-Òde ó lọ kí wọn kò mọ̀ ọ́ rí wọ́n ṣàjà kíra wọn exchange pleasantry gbà tó wá padà sí Ìjẹ̀bú-Òde wá bá ń gbà pé ṣe mo rí kankan lẹ́gbẹ̀ẹ́ o pé mo rí ṣe kan ó kàn jẹ́ báyìí àwọn fi pé ó yẹ kẹ́ súnmọ́ wọn tí a fáyín good gan but àwọn rí pé àwọn ọ̀dẹ̀kùn mo jẹ́ ń wọ̀ ẹ̀rọ àwọn ọ̀dẹ̀kan ló ń dáṣe súnmọ́ yẹn wọn ni ok ìtì gómìnà tẹ̀ ká kún but ìta tó sọ fún mi bí oṣù mélòó kan bí oṣù méjì mẹ́ta mo wá lọ bẹ̀ láti mo rí ṣe mo bá wọn ní madrasa pẹ̀lú ìkan nínú àwọn àgbà ọmọ kéwú tó pé ẹni náà jẹ́ ọmọ kéwú fún àáfàá táwọn lọ nọ́ọ̀bà ní ìlú Ẹ̀pẹ́ tó pé kì í ṣe ọmọ Ẹ̀pẹ́ ní ọmọ Ìlọrin so ìkan nínú àwọn ọmọ kéwú dáàdì wọn tó tẹ̀dù sẹ́pẹ̀ tó ní mọ́dúkàs àmọ̀ sí mọ́dúkàs tẹ̀nzí òun ló kú tí sheikh wọn àti bàbá wọn tó tún jẹ́ sheikh wọn wá gbé wọn láti Ìlọrin pé kan wá àwọn kí mọ́ṣáláṣí kí lé kí wọ́n bá pa àwọn pé kan ló dìbò síbẹ̀ so ìkan náà ọmọ kéwú fún àfáà tó kú yẹn tó wọn tó wá tó jẹ́ ọmọ kéwú fún sheikh Abdulhafiz so mo bá wọn pẹ̀lú sheikh pẹ̀lú àwọn ọmọ ọdẹ kí wọn jà sọ̀rọ̀ kódà ń jọ́nà lọ́rùn mi mọ̀ pé ibùdó ìfẹ́ lọ́ba ebi mo kọ́ tọwọ́ fín mo fa táhà pẹ̀lú lugha Arabiyya ṣùgbọ́n mo padà kábàámọ̀ pé ta ló ní kí n tọwọ́ fín so bá ṣe mọ́ra nìyẹn so ìyẹn jẹ́ ó jẹ́ 2016 so ìyẹn ni bá ṣe mọ́ra nìyẹn. pẹ̀lú àwọn ìrìn àjò yìí báwo gan ni bóyá kí n padà sí apá ọ̀tún mi báwo gan ni wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn at least látìgbà tí ẹ ti mọ̀ wọ́n pé nǹkan tẹ́lẹ̀ tọ́ka sí tẹ́lẹ̀ sọ ń pa wọn ni pé wọ́n bá ní pé tí wọ́n bá ní kí n sọ nípa yẹn pé báyìí lẹ́yìn ṣe rí kí lẹ́yìn sọ pa wọn. Alhamdulillah ní abala bíi máa fẹ́ dáhùn béèrè náà lọ́nà méjì èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àti èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé lójoojúmọ́ mi ènìyàn ní tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn eléyìí ló gba àsìkò tó pọ̀ jù nínú àsìkò tí Abu Sufyan tí wọ́n máa ń lò láàrin pé wọ́n fẹ́ kọ̀ọ̀kan àfáàsì jẹ́ tó jẹ́ sí pé ó kéré lójúmọ́ kan kánmọ́ nìkan tí wọ́n kọ̀ tí yóò bá jẹ́ orin yóò jẹ́ náfúrò so Ọlọ́run fi yàn àwọn Ọlọ́run so lẹ́yìn ni wọ́n wọ kíláàsì wọ́n kọ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà wọ́n tún ṣe fídíò tí wọ́n ṣe lecture lálẹ́ àbí kí wọ́n ṣe tí wọ́n jàǹfààní fáwọn àlùmọ́ so bá fà ṣe ń lọ àsìkò wọn nìyẹn àfóòdẹ̀ ń ṣẹni tí máa ń lọ máa ń bọ̀ àfi tó bá jẹ́ àyè tí ó jẹ́bi tí wọ́n ti fẹ́ ná mímọ́ bóyá wọ́n pè wọ́n sí lecture ni o bí wọ́n pè wọ́n sí muhadara ni o àbí wọ́n pè wọ́n sí madrasa kan ni o àbáwọn tí wọ́n ń kọ́ online bá fà ṣe lògbèsè ayé wọn ni bákan náà tí mo mọ̀ nípa àfá níbọ̀ rẹ̀ sí pé àfá ábìdù ni wọ́n
àfáà máa ń jọ́sìn gan fọ́lọ́run ọba àfáà rẹ̀ jẹ́ tí yẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àfikàrò kí ń dá lẹ́nu wọn kọ́lọ́n kó bá ní kẹwọn ẹwà ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé Ọlọ́run ṣàánú àfáà débi pé nígboro Ẹ̀pẹ́ tí a jọ ń gbé yẹn ẹni tó bá jẹ́ oníjẹkújẹ ìsìláàmù gangan ò lè rọrùn fún láti ṣe ká máa ti sọ́sọ́ náà sàlàfíà òun ni pé ẹni tó bá jẹ́ oníjẹkújẹ wọ́n mọ̀ ti káàkiri ni torí pé ìlú Ẹ̀pẹ́ jẹ́ ìlú tó jẹ́ sí pé kéwú ò kọ́kọ́ nítumọ̀ ń bẹ ẹ̀sìn gangan náà ò jámọ́ nǹkankan Ẹ̀pẹ́lẹ̀ ti rí mùsùlùmí tẹ́jọ kírun ọjọ́ kejì ẹ̀ bá ń chọ́ọ̀chì ìjọ tó máa tún gbé o ẹ̀ bá ń bẹ̀ so bẹ́ẹ̀ pẹ̀ ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni so ẹni tó bá ti wá ń gbà nǹkan jẹ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ báyìí kò sí bó ti fẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ so Ọlọ́run fún àfáà ní dúdú dídí yẹn láti gbà tán ti dẹ́pẹ̀ débi pé àwọn tí wọ́n ń bá wọn ṣe gan síwájú àwa oníkálukú náà mọ̀ pé ẹni ń bá wa ṣe gẹ́gẹ́ bí àfáà sọmọ kí o ní kì í ṣe pé wọléwọ̀de pé fún mi ní ìrẹsì wọléwọ̀de fún mi ní tí kò sí nílé in tó wá ní ṣe pẹ̀lú àwa náà láti gbà tá a ti ń jọ ń ṣe àfáà jẹ́ aláṣàjẹ́ gan àfáà jẹ́ aláṣàjẹ́ àwa tá a jọ jẹ́ wọléwọ̀de wa yìí mò ń sọ ilé ìkọlùn kó bá ní gbàǹjọsìn fáfá lé ní díjọ́ táfà fi lọ àfọwọ́pọ̀ wájọ́ kan wípé kò sí rẹ̀ sí ilé wọn àṣìṣùmọ̀ra gan tamala súnmọ́ra gan débi pé ọmọ èèyàn gbogbo wa ìgbà míì gan tí èèyàn bá ṣiṣẹ́ oṣù sálárì lè pẹ́ wọlé kí èèyàn wá wò pé owó tí mo fẹ́ fi ránjẹ́ ńlé òsì o ẹjẹ́ ìyá lọ́wọ́ irú nǹkan bẹ́ẹ̀ ò dá wa tàfà pọ̀ ìwọ̀n mẹ́lòmí kò dọ́dọ̀ tèmi so eléyìí jẹ́ nǹkan tí èmi gan máa ń fi ó jẹ́ sábàbí tí mo máa ń fi àfáà ṣe àwòkọ́ṣe bó o ní ẹni yìí ti ń ṣe nǹkan yìí kì í ṣe tó ní ṣùgbọ́n ó jẹ́ ni tí ó láṣàjẹ́ gan Ọlọ́run wá ló nǹkan yìí ó ló ń sábàbí tọ́lọ́run fi gba ìgbìyànjú wọn ní àwùjọ Ẹ̀pẹ́ kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ó fẹ́ kéré láfa àgbà kan lẹ́pẹ́ lónìí tí wọ́n jọmọ Ẹ̀pẹ́ tóun gangan ò bá ti ké ó níwájú àfá ọmọ rẹ̀ ó ké níwájú àfá tọ́mọ rẹ̀ ò bá ké ó ń bẹ̀ yóò ní ẹni tó ti tọ́ka sí nínú ẹbí pé ẹ mú ọmọ yín lọ sí bíbá wọ́n sì mọ wéèyàn táfà jẹ afá sì jẹ́ pé wọ́n kì í compromise òdodo àfó kì í compromise òdodo ó bá ṣe rí làfó òṣè sọ kódà gan láàrin wa bàbá jọjọ kó ń gbà mí èmi sọ fáwọn èèyàn tí wọ́n máa ń léwu bóyá à ń bára wa ṣe bóyá pẹ̀lú fẹ̀rún aláwọn mọ̀sáìlú tó pọ̀ táàjọ gbà lọ́wọ́ ara wa tó jẹ́ sí pé èmi sì ní mo máa ń ṣẹ̀fẹ̀ gan màá tún máa fà pé ẹ̀ nílọ lélẹ̀ ní tí ẹ̀ bá sọ tí ó ń bẹnu afáwa ní ẹ fún mi lọ́jọ́ méjì ẹ fún mi lọ́jọ́ mẹ́ta nígbà tí wọ́n bá fi dé lẹ́yìn ọjọ́ yẹn ni ẹ̀yin gangan máa wà convince so nínú tó tún wá máa ń yà mí lẹ́nu àfáà ni pé irú àwọn ṣe yìn Ọlọ́run ó yẹ sárọ̀ Maisha fún oníkálukú lọ́nà tọ̀tọ̀ so nínú tí mo ń jowó lára àfáà ni pé ní ibi táyé dé lónìí kí ẹ lázàmọ̀ PDF láti mọ́ fi kàtírà ìgbìyànjú tó tóbi ni yàtọ̀ sí pé èyàn ń wo lórí fóònù àfóò tún download ẹ̀ wọ́n tún dì ní tírà níbi tí ayé dé lónìí so ìgbàtà àjọ mọ́ra ó jásìkò tí fìtínà pọ̀ láàrin àwọn alùsùnnà so ìgbàtà mọ́ra yẹn a jọ sàwọn ọ̀rọ̀ so mo dẹ̀ jẹ́ kọ́mọ̀ ìkà mọ̀sáìlú bá bẹ́ mi ṣe rẹ̀ afáláwọn náà ní mùṣkílà pẹ̀lú pé wọn ò gbá bẹ̀ so ìgbàtà fà máa fi padà wá lẹ́yìn bí abẹ́ ọjọ́ mélòó ta ti pàdé afákọ̀ àwọn tírà wa àwọn míì PDF míì lórí fóònù àdẹjọ́ jókòó àdẹjọ́ wò so oníkálukú bára wọn ṣe pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run ọba débi pé ẹnìkan ojú tí ó gbàgbọ́ lẹ̀ fún ẹnìkan tó wí pé ó jọ rẹ̀ oníkálukú gbà tó mú dání oníkálukú sì máa bá títí ẹ lọ so ohun tí mo mọ̀ nípa àfáà ní abala abẹ́rẹ́ ní Allahu a'lam. tí a bá wo àwùjọ dáwà ní Ẹ̀pẹ́ bí wọ́n ṣe sọ 3-in-1 ní níbòmíì ẹlòmíì yóò lọ mọ́sálásí lónìí yóò tún lọ chọ́ọ̀chì lọ́la tó bá tún láwọn eléégún àwọn olóròdé ẹ̀túnjẹ́ àjọ máa lọ́bẹ̀ tí ó jẹ́ pé àwọn nǹkan tá a mọ̀ ní àwọn ibì kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá tó jẹ́ pé ó jẹ́ tó bà nínú jẹ́ ni pẹ̀lú àwọn nǹkan tá a rí kí ni àwọn ìgbìyànjú tẹ́lẹ̀ pé Sheikh ṣe kó tó wá tó di pé àti kan dé kí ni àwọn ìgbìyànjú wọn gan lórí dáwà nílùú Ẹ̀pẹ́. Alhamdulillah jazakumullahu khairan naam kẹ́mi sọ fún yín pé 2016 la mọ́ra so tí mi dẹ̀ ti kán lù wọn tí mo rí pé ibùdó lélẹ́yìí o èèyàn ti máa ń ráwọn èèyàn tipẹ́tipẹ́ èèyàn ti ń bá àwọn èèyàn lò tipẹ́tipẹ́ láwọn tó ń jàgbàlagbà láwọn tó jọ̀dọ̀ tó dẹ̀ jẹ́ pé ó ń gbìyànjú ni wọn ṣùgbọ́n ti Sheikh Luqman ibn Salih Abu Sufyan al-Almari ó kọjá bẹ́ẹ̀ ọ̀yàn méjì ni wọ́n máa ń ṣe mọ́ lára wọn
tí wọ́n jẹ́ mọ̀ọ́sọ́wáìn ẹnì àkọ́kọ́ tí mo kọ́ tí wọ́n kọ́ ná láì yẹn jáàbù nígbà tó lọ́n gbé ká máa gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú sunna salafiya òun náà ni Sheikh Fadil al-Ustadh Amubiya Sulaiman ibn Muhammad Awwal Amubiya pé mo kọ́ fẹ́ ṣe ìmọ̀ lára èèyàn pa ọ̀rọ̀ pé ìmọ̀ ẹ̀sìn gbogbo àwọn èèyàn àkọ́kọ́ ẹnì kejì ni mo tún ṣe ìmọ̀ lára òun náà ni Sheikh Lukman Abu Sufyan alayhi rahimahullah ta'ala náà gbàtà mọ́ra tí mo lọ níbi tí wọ́n ara wọn mọ́ bí tí wọ́n kọ́kọ́ ń gbé tó pé ìgbà tí ilé kí ó tún mọ̀ sọ pé wọ́n wá mójútó yẹn so ó ti ń tọ́ wà àfá tó jẹ́ àfáyẹn nípìnlẹ̀ mo mọ̀ wọn anájọṣepọ̀ kó tó di pé ń gbọ́ pàfáyẹn kù mi mọ̀ pé tó máa tún wá lórí dídà àfáyẹn àti máa tún jẹ́ ẹni tájọ máa ṣe so nígbà tí mo ó kù díẹ̀ kí n dọ́dọ̀ wọn ilé tó ń gbé kò pẹ́ tí mo dọ́dọ̀ wọn òun náà ni wọ́n padà evacuate bẹ̀yẹn kódà níbẹ̀ yẹn àfá wọn lè tọ́lẹ̀ tẹ̀bẹ̀ kódà wọ́n ń jẹun gidi àwọn oúnjẹ kékeré tó ní tẹ́kọ́ máa yàgbẹ́ ni mo bá yẹn so gbàtí máa kò pẹ́ tí mo mọ̀ ọ́n náà ní ọ̀pá mọ́ṣáṣí tí wọ́n padà kọ́ tó jẹ́ pé òun náà ló tún staff as fusul dẹ̀rọ̀síyà òun náà lè bẹ̀rẹ̀ tó ké jùmọ̀ àti yàrá kan àti ibì kan so nígbà tí mo dé mo rí kòkò sí activity kankan yàtọ̀ sí pé wọ́n kọ́ mọ́ ń kéwú wọ́n dẹ̀ ń ké jùmọ̀ nígbà yẹn kẹ́rì wọ́n lázàmà Sahih al-Bukhari wọ́n ṣiṣẹ́ tó pọ̀ gan tíṣẹ́ tó pọ̀ gan mọ́ ò gbà ṣé máa rí jókòó tó pọ̀ mọ́ ìpẹ́lẹ̀ mi èmi ò gbé lẹ́pẹ̀ Ìjẹ̀bú Òde lèmi ti ṣe gbèsàyè mi gbogbo gbèsàyè mi Ìjẹ̀bú Òde mo ti ń ṣe ìbẹ̀rẹ̀ ni ibi tí wọ́n bá ní kí wọ́n wà al-insan min haythu yujad la min haythu yulad wa min haythu yathbutu la min haythu yanbut so ibi tẹ́mi wà tó mọ̀ pé tọ́lọ́ ní pé ká máa ṣe díẹ̀díẹ̀ nìyẹn so kò rọrùn fún kí ni mo fẹ́ wá sí Ẹ̀pẹ́ lásìkò yẹn mo rò pé iṣẹ́ tẹ́mi ò lè ṣe Ẹ̀pẹ́ àwọn tó kò sí ìmọ́lẹ̀ tó jẹ́ ti sàlàfíà wọn kọ́ àwọn èèyàn kan ń gbìyànjú àgbọ̀dọ̀ ṣàbòsí àwọn èèyàn ń gbìyànjú gẹ́gẹ́ bí ṣe kìí ṣe sọ so ibẹ̀ ó wọ́ káníkò sáwọn tá a sọ yẹn ó máa tún wọ́ sí ju bẹ́ẹ̀ lọ máa ń ṣe ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dáwà o àwọn lè bẹ̀rẹ̀ sí pé ẹ máa bẹ̀rẹ̀ wọn ní lọ́nà òwò mo sọ fún wọn pé ẹ bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀ alkọ àdúgbàrà ṣe máa ṣe àmọ́ kò sọ ẹ má wọrí ṣáà ṣe ìròlẹ̀ iṣẹ́ yẹn fẹ́ ìròyìn a máa bẹ̀rẹ̀ ẹ má wọrí ìjọba ẹ̀ ká bẹ̀rẹ̀ ìjọ ò lẹ́yìn fẹ́ ìjọ ò lẹ́fẹ́ ká bẹ̀rẹ̀ níjọ́ tó bá ti sọ ẹ ká bẹ̀rẹ̀ ní ìjọba Sunday mo wá kó àwọn bọ́ọ̀lù láti Ìjẹ̀bú Òde mo gẹ́ẹ̀tì mọ́tò mo kàn bọ́ọ̀lù síbẹ̀ àwọn sí Ẹ̀pẹ́ bá ṣe fi alcohol lọ́lẹ̀ nìyẹn àwọn ṣe bẹ́ẹ̀ àwọn wá láti máa kọ́ ìyára Ìjẹ̀bú Òde wá sí Ẹ̀pẹ́ àṣe ìgbà tó yá ó rẹ àwọn èèyàn kan àlè wá ń jọ mọ́ àmọ́ ọ̀sẹ̀ tó máa gbé mọ́tò lẹ̀ ìgbà tó yá èmi ò ní dá wá màá mú ọ̀rẹ́ mi kan dání ìgbà tó yá mi ò tó ẹni mú dání èmi fúnra mi lè ká ìmọ̀ wọn lọ àṣe bẹ́ẹ̀ for months kò tó lè pé gbogbo àìkò tí ìsọmọ kéwú rẹpẹtẹ so títí tọ́lọ̀ ìfẹ́ ọkùnrin padà pé kọ́ èèyàn kan dìde àwọn èèyàn kan dìde tó yẹ pé wọ́n jẹ́ olólùfẹ́ àfà wọ́n pẹ́ nìkan náà Abu Salim wọ́n dúró tí wọ́n bọ̀dá Yínká àwọn èèyàn olólùfẹ́ àfà àtàwọn tó kù wọ́n pọ̀ tọ́jọ́mọ̀ Ẹ̀pẹ́ tó kún Sheikh lọ́wọ́ dẹ̀nà ọmọ kí ń gbà náà tí mo bá tí mo rí pé Ọlọ́run tó ní pé ọmọ kan bẹ́ẹ̀ náà kí wọ́n tán pè ní Mustafa yìí ó jọ Sheikh ó jọ wọn lájọpa ó jọ wọn débi al-khattu al-arabi khattu ẹ̀ lè mọ̀ yáza láàrin khattu ọmọ yìí àti ti Sheikh ibi tó jọra wọn dé mi ìdá kan mọ̀ sí kejì so mo bá ń bẹ àfàdé ìrọ́jú lẹ́yìn náà ni Hussein àti bẹ́ẹ̀ so àwọn ilé ìlọ́padà wa ń jókòó tàfà so tẹ́mi wọn padà wọn fi wá relieved tẹ́gbẹ́ mi ò láǹfààní láti pé mo ń bọ́ láti ẹgbẹ́ tó wá síbẹ̀ so Ọlọ́run fún wa fi ṣe tó kí n tó fi wá di kó tó di pé Sheikh padà dé Sheikh táwọn yìí n fẹ́ yá ọ̀rọ̀ Sheikh Abu Sufyan tó máa ń sọ fẹ́ mi tó máa fẹ́ sọ̀rọ̀ tó pé èèyàn dáadáa Sheikh Abu Sufyan gẹ́lẹ́ rọ́yà wọn ní zọ́ọ̀lá mọ́ ẹ̀ àbùsí wọn ní ṣe fún ẹ dáadáa tó bá ṣe fún wọn ọ̀hún ní gbàgbé gbogbo àtọ́ máa ní tìkọ́sà ti máa sọ̀rọ̀ náà máa sọ̀rọ̀ síbi ìpìlẹ̀ yẹn pé as-sa'idul musa'id máa fi tó wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ tó fẹ́ sọ ìpìlẹ̀ bá ṣe mọ́ra wọn ní as-sa'idul al-musa'id èmi náà wọ́n fẹ́ lò fún Sheikh àjílétí pé as-sa'idul al-musa'id làwọn náà torí pé Ọlọ́run mọ̀mọ́ ní kí àjọ ká mẹ́ta yẹn kájọ ní àjọṣepọ̀ kì í ṣe àjọṣepọ̀ kékeré owó ní gan tá a lè máa sọ gbogbo ẹ̀mí rà so nígbà tá mẹ́ta ẹ̀ta kọ́ pé àwọn akọ̀rò rí pé mọ́ṣáṣí kan wá bí kan tá lọ́wọ́ nígbà àdètò wa gbọ́ pé lọ́dún yẹn ní 2019 yẹn pé wọ́n fẹ́ ṣe àwa ní Ramadan wọ́n fẹ́ ṣe ẹ̀tìkáf àwa lọ́n láì pé ibì kan wà ní odòṣù ọ̀la ní gbogbo ẹ̀gbẹ́ yìí àwa padà rí mọ́ṣáṣí àwa lọ bẹ̀ so Sheikh Osman tó wà sùn díyà àṣìlẹ́ni tó wà ń bẹ̀ ní ará akó wọn àtẹni tó wà ń bẹ̀
lẹ́tà ńlá padà so nígbà láti wá padà mọ́ra yẹn àlàkàn tí ṣe kà sí lè tẹ́ ṣe òun ló ń lọ bẹ́ẹ̀ kọ́lọ́ba àsùn àlẹ́sàn lórí àwọn olóṣèlú sábà bí wọ́n fi kúrò ní Salagoro tí wọ́n wà tẹ́lẹ̀ tó jẹ́ Markaz Tanzil kò sẹ́ni tó máa wà tó ní challenges wà wallahi ṣùgbọ́n Ọlọ́run ní pé kí wọ́n kẹsẹ̀ járe kí ló fà ní pé gbogbo owó tẹ́ káàfà náà gáfà náà síra wọn àfà ní àmánà wà bí láti wá fọ̀ wọn mọ́ kò túmọ̀ sí pé ṣe kò ní ibi tán kù sí kò túmọ̀ sí pé wọn tẹ́ṣẹ̀ sọ́lọ́mọ dẹ́dà wọn ti dẹ́ṣẹ̀ kọ́ lọ́ba àforíjì wọn ṣùgbọ́n níbi abala ká ní àmánà àwọn ní ìfẹ́ǹsì pé owó tí ó yẹ kó máa fi jẹun tó jẹ́ pé owó tán pa níbi hafalat èyí tí wọ́n ń rí lọ́tún gbàtẹ́ nìkan fún wọn nílẹ̀ ibẹ̀ náà ń ná sí tẹ́ bá rí ìyàrá tí ṣe kì í gbé ká ní gbé ṣe ni mò láǹfààní láti sùn sí bẹ́ẹ̀ rí mo lè má lè sọ ìyàrá tí ṣe kì í gbé inna lillahi wa inna ilaihi raji'un gbà tí mo sùn síbẹ̀ bí èmi rí gbé èmi rí sùn gbà yìí kẹlẹ̀ wọn bí tí àfa ibẹ̀ náà fẹ́ yàwó sí ní 2019 ibẹ̀ náà bí mọ́ sí ìgbà tó máa kó ń bẹ̀ náà fi di irú tẹ̀mù ta ló ṣe sábà bí tẹ̀mù Sheikh Ahmed Agilete hafizahullahu wa ra'ahu. lórí pé a fara gbolẹ̀ fún mímẹ̀sìn náà ni torí kò ń ṣe tó bá jẹ́ torí ayé kan ni èèyàn ní ṣe wàhálà tó báyìí abẹ́lẹ́wọ̀n bàbá Allah subhanahu wa ta'ala kó dákun kó gbà ní ìbádà fún wọn ọ̀rọ̀ bá kó dákun kó bá gbà wọn ní ẹrú. Wọ́n ti sọ púpọ̀ nípa bí àwọn ìrìn àjò ṣe bẹ̀rẹ̀ nílùú Ẹ̀pẹ́ àti gbogbo ẹ̀. Sheikh Abu Sufyan báwo lẹ ṣe tó bá ní pé kẹ́ àṣẹ́sì wọn wípé yẹn jẹ́ teacher àbí kí a sọ pé èèyàn kọ́ akọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀sìn bó gan lẹ́ṣẹ̀ rí tí wọ́n pé báyìí ẹni ẹ̀rọ ẹlòmíì ló bá kàn ti kọ́ ẹ̀ pé ọmọ owó tá a máa lọ àti kọ́yàn náà nìyẹn ẹlòmíì ó jókòó pé ó gbọ́dọ̀ mọ tí mò ń kọ́ yìí náà ni ẹlòmíì ó wà níbi ìtòyìn náà ni pé tó bá ti mọ jẹ́ kò sí problem báwo gan lẹ́ṣẹ̀ access wọn. nínú ẹ̀bùn tí Ọlọ́run balẹ̀ kí ọlá tó fún Abu Sufyan òun ni ẹ̀bùn kí wọ́n sọ̀rọ̀ láàrin àwọn onímọ̀ ẹgbẹ́ wọn káwọn yẹn sì máa tẹ́tí sí wọn. Owó tó le jù wọn lówó àwọn àfáà láàrin ara wọn ṣùgbọ́n tọ́lọ̀ fún Abu Sufyan ẹni tó bá ń jowó wọn gan yóò ju ọ́ lẹ̀ tó bá jẹ́ pé ibi kí ó ní Ọlọ́run fún afá débi pé àwọn àfẹ́ ẹgbẹ́ wọn gan gbà nǹkan kan tó wá ń bẹ tó yẹ pé Ọlọ́run bá òkè ń sábà kó pọ̀ fẹ́nìkan kí ó ń bẹ ìfarabalẹ̀ ń bẹ kò sẹ́ni táfò lè bá ṣe ìfarabalẹ̀ ń bẹ bákan náà àlàyé ọ̀rọ̀ kéèyàn mú kí ó dání kó ṣàlàyé rẹ̀ káwọn èèyàn gbọ́ yé ọ̀tọ̀ kéèyàn ṣàlàyé ọ̀rọ̀ káfẹ́ ẹgbẹ́ rẹ̀ gbọ́ yé kó ní àfáàlẹ́ ni yìí ó kéré ẹni tọ́lọ̀ máa ń fún àwọn ọ̀rọ̀ mi ń bẹ àwọn ìjókòó mi bẹ tí èèyàn máa ń ṣe jẹ́síkà àwọn àwàmù ló ń bẹ fún Ọlọ́run fún afá bẹ́ẹ̀ ni pé kódà ọmọ èmi tún mọ̀ wò pé Ìlọrin náà làwọn bàbá tiwa náà ti wá kílé tí ò bá ti wá o subhanallah Ọlọ́run fún afá àfóò tó wá mọ́ àwọn òwe kan tó yẹ pé bóyá bí sẹ́ńtúrì bí mélòó náà ti lò gbẹ̀yìn wọ́n tún kéle subhanallah ó pọ̀ Yorùbá yẹn pọ̀ gan bákan náà kan tó wá sọ̀rọ̀ láàrin àwọn àfẹ́ ẹgbẹ́ wọn ẹ mọ̀ téèyàn bá ẹmọ̀kẹ́ lágbá sí sọ pé oríṣiríṣi tẹ́lómi máa ń sọ lágbá èèyàn ó ti mọ lẹ́vù rẹ̀ bọ̀ ìwọ tó kí ó gan tó bá fẹ́ kàńtàfà kọ àfẹ́ tó bá fẹ́ zọ̀ lámà ara rẹ̀ lókù tó bá tiẹ̀ nídìí mọ́ jámù wàá farabalẹ̀ wàá tún fẹ́ mọ́ ṣe ìrọ́bù gan ní ọpọlọ ẹ̀ pé kí ló fẹ́ gbà lérò pẹ̀lú ilé inú ẹ̀bùn tọ́lọ̀ fún afá ni subhanallah inú tó tún Ọlọ́run tó wá fún wọn ni pé ayé tún wá ń bẹ fún ẹlòmíì kéwú lè wà àlàyé lè wà but ayé pé kó jòkó kó mú nǹkan ìyẹn níṣẹ́ Ọlọ́run tún fún afá kì í ṣàyàbá láà kò ń ṣàyàbá afá tún mọ́ ń sọ fún wa gẹ́gẹ́ bí àwọn ṣe sọ lọ́dọ̀ àwọn wálìdì wọn gbà ta wà ń bẹ̀ lánàá bàbá náà padà sọ pé àmọ́ hàn lè mọ́ pọ̀ Allah tí bàbá sọ bẹ́ẹ̀ àfáà ní tàfà sọ fún wa ní pé inú yàrá kan tán tọ́jú oúnjẹ ẹran sí ibẹ̀ ni bàbá ní káwọn ọmọ sùn kí ló dé kan lè kí àfáà náà lé obìnrin fi yà jà wọn ni àfáà ló sọ lè fún wa pé nígbà tí àwọn padà wá ń rí bẹ́ẹ̀ ni ọmọ bíbí inú wọn ní tàbá sọ kó má títọ́ ọmọ ọlọ́mọ nígbà táwọn wá dàgbà àwọn wá kí wọ́n fẹ́ káwọn ní azilo ni pé lọ dá wà bàbá náà padà fi rinlẹ̀ lánàá kí mo hàn lè mọ̀ dáadáa so àwọn nǹkan yẹn padà jáde tó jẹ́ nǹkan ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó jẹ́ nǹkan ẹ̀kọ́ láà punishment kọ́ punishment ẹni tó bá tiẹ̀ gbélé kí ó yóò gbọ́ yé ìwọ àwọn náà sin bí ọdún mélòó àti kó nílé mọ́ṣáláṣí lásùn so ẹni tó bá gbélé kí èyí tó súnmọ́ pé bó ṣe rí náà ní gbogbo ààyè ṣùgbọ́n tó bá ń lọ tó máa ń bọ̀ ó lè mọ́ gbọ́ yé dáadáa so Ọlọ́run fún àfáà lẹ́bùn ṣẹ́rí bí ọ̀rọ̀ kí òyì táwa bá ní àwa ta súnmọ́ wọn
tá bá ń sọ àdàgbà kí wọ́n ń pọ́n rẹ̀ wọn lé ni káwọn ará àta ló lè dùn lẹ́nu wọn àbáwọn tán tún jókòó síwájú wọn àbáwọn mọ̀kọ́mọ̀ èèyàn lásán ò kí ń tú mọ̀kọ́mọ̀ kò sí tó bá lò ká kó tó lè gbé jáde pé o fẹ́ tú a jẹ́ pé o ti ká o ti tú o ti wo mọ́jámù o ti wo nǹkan míì torí mọ̀kọ́mọ̀ ò ṣe tú pẹ̀lú pé ẹ̀jẹ̀ sáré ṣe mọ̀ ọjà in tó ti wà ńlẹ̀ ni tí ò bá sílẹ̀ ò lè gbọ́yé even lágbá mi gan lè mọ Yorùbá tó fẹ́ fi gbé kalẹ̀ gan ó lè mọ́ sí nítòsí so gbogbo ilé lọ́rùn fún afa kọ́nàbalẹ̀ kí ọlákọ́bá gbáǹjọ́sìn lọ́wọ́. a ti sọ nípa pé wọ́n ṣe jẹ́ akẹ́kọ̀ọ́ dẹ̀mbó gan-an ṣe jẹ́ sáwọn ọmọ wọn orí ẹlòmíín wà tó jẹ́ pé yóò jẹ́ àfà dáadáa gbìyànjú bọ́ nílé another thing entirely ni bó gan lẹ́sẹ̀ lọ pé báyìí ni Abu Sufyan ṣe jẹ́ sáwọn aráalé wọn ọmọ ìyàwó at least pé ẹ̀sùn mọ́ wọn sọ ẹ̀ lè sọ pé báyìí mo lè ṣe báyìí mo lè sọ. lábala títí ìyàwó wọn Ọlọ́run ṣàánú àfà débi pé àfà ń sọ fún wa kí nígbà táwọn fẹ́ fẹ́ yàwó nínú tó dáwọn dúró ni pé káwọn rẹ̀ ni tó kéwù tí ò bá tiẹ̀ mọ́tò àwọn kó jẹ́nu tí ó lè yí ẹnu padà èèyàn lásán lọ́dọ̀ tèmi lágbóyè tèmi èèyàn lásán kọ́ ló máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ pọ̀ èyí tó sì kéwọn wọn báyìí ó kéré kí wọn lóun fẹ́ ṣe sùúrù tóun ó fi rẹ́ni tó kéwọn ni a jẹ́ pé ẹni tó ní pílánì ni pílánì náà àwa wá padà gbọ́yé nígbà tá a rọmọ ọdún 6 jẹ́ pé ta ó gbédè mí o ṣùgbọ́n àwa gan náà ò lè bá aṣọ èdè mí torí pé níta fà fi kọ́ wọn òun lárúbáwá kódà tó dórí àwọn ọmọ tiwa tán bá wálé wa wọn ní bá wọn sọ èdè mí so Ọlọ́run ṣàánú àfà ẹ wá rí lábala ìyàwó Ọlọ́run ọba ṣàánú àfà débi pé kéèyàn mójútó tó ní kì í ṣe gbogbo èèyàn tó fẹ́ yàwó náà ló ráyè rẹ̀ so kéèyàn mójútó tí kó mójútó obìnrin tó nílé débi pé júùsù mélòó ló ti kà tíra wo ló ti kà lé ní gẹ́gẹ́ bá fàṣẹ máa ń sọ fún wa so wà ń bẹ́ lọ́nà balẹ̀ kí ọlá kí ó bá ní gbáǹjọ́ sí lọ́wọ́ wa. ní ara ẹ̀kọ́ tá a tún kọ́ ń bi eléyìí náà fún gbogbo wa náà ni pé kó mọ̀ jẹ́ pa àdáńtà ànídánlé ká sì wà deliberate about our families kọ́mọ̀ bá kó dákun kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kí n padà sí apá àlàáfíà mi wọ́n sọ fún wa nípa bí ṣe wọ́n ṣe bá wọn ẹbí àwọn family tó jẹ́ at least àwọn immediate wọn bọ́ ṣe bá wọn lò kí ni àwọn challenges gan tẹ́lẹ̀ bí àwọn kọ̀ọ̀kan wọ́n kojú nígbà tán wà lẹ́pẹ̀ẹ́ àtàwọn challenges gangan tẹ́yìn náà mọ̀. Alhamdulillah gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan yẹn lára challenges náà ni pé ṣẹ́rí Ẹ̀pẹ́ àti àwọn ìlú tó súnmọ́ wọ́n jẹ́ ardon mọ̀dé àtúndẹ̀láàlì ardon kọfà ilẹ̀ òkú ní Ẹ̀pẹ́ àti àwọn ìlú tó jáwára wọn nípa ọ̀rọ̀ ìmọ̀dé ìmọ̀ ẹ̀sìn àti àgbọ́yé ẹ̀sìn tó jọjú lọ́wọ́ so ẹni tó wá fẹ́ mókè ń bẹ tó fẹ́ ríṣẹ́ ṣe tó dẹ̀ fẹ́ nọra tán tó fẹ́ dáyà dé iṣẹ́ yẹn ọmọdé sì ń pa ọ́ ọmọdé sì pa gan so lára problem tèmi rí pé Sheikh kojú ò ní pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìtumọ̀ nǹkan tó ń gbé dání wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ sí so ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ́ káwọn èèyàn rí nǹkan tó ń gbé dání ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù Sheikh ṣe sùúrù tó pọ̀ gan òun náà mo sọ lẹ́kọ̀ọ́ pé jíjẹ mímu àfà kò rọrùn torí pé àwọn èèyàn kì í sanwó lékè o wọn kì í sanwó lékè o téèyàn bá ṣàkíyèsí aṣọ tá a fà ń wọ́n gbà náà àwọn aṣọ bí wọn simplicity nínú ìgbésí ayé wọn náà kọ́kọ́ wà ń bẹ̀ ó tún wá dọ́bù látara pé bí ẹ̀ tẹ́nu fẹ́ tẹ̀ ṣùgbọ́n òun fẹ́ gbé ìgbésí ayé tó ṣe kínní kí ló fẹ́ fi ṣe àfà kẹrì wọn jẹ́ ẹni tó yẹ pé kì í kẹ́rì bí ṣe kì í sọ́dọ̀ ẹ̀kan yẹn wọn jẹ́ ẹni tí kì í wọn nọ́mbà yẹn àwa tá a jọ rẹ̀ gan mi ò sọ pé Sheikh pé wọn àjọ sọ̀rọ̀ owó rí èmi máa ń bá wọn sọ dáadáa Sheikh kò sí ọ̀rọ̀ ayé alásùnmọ́ máa ń pè lọ́wọ́ ẹni àpè ìjọba ní máa sọ ẹ̀ẹ̀kan pé Sheikh bá mi sọ̀rọ̀ owó kìlẹ̀ ń sọ̀rọ̀ oúnjẹ ìyẹn gan ní ṣe pẹ̀lú wálídà wọn ìdílé wọn fẹ́ tà wá láwọn kan èmi ìdẹ́rí kan fún mi rí fún àwọn èmi ní Sheikh o so látàgbà wọn bá mi sọ̀rọ̀ owó rí bẹ́ẹ̀ sì ni kẹ̀kẹ́ túmọ̀ sí pé ìgbésí ayé wọn wà fún sí pé tẹ́ bá rí simple life náà gbé lọ́wọ́ bẹ̀rẹ̀ nígbà tó inú tọrọ pọ̀ nothing change ní bí ọdún 3 sẹ́yìn ẹni pé wọ́n máa kàn wáṣọ náà báyìí wọ́n dẹ̀ wọ tàjíà white yẹn agbẹ́ nǹkan wọn lè afáàsọ lọ ni so àtijọ́ àti mú kò easy àná owó tẹ́ ẹ kọ́ máa fi jẹun tó máa fi ṣara nílò
owó tán rí níbi àwọn àfàlàtì àti owó tán ọmọ kékeré káwọn ọmọ kékeré ń sọ owó tó ń kà wọn ọ̀pọ̀lọpọ̀ tó ní sá kí wọ́n sọ fún mi o kí pé ṣe ni àwọn èèyàn kan wá ń da ọ̀rọ̀ ẹ pè fún mi àbọ̀ wọn sọ fún mi èmi máa ń wà bẹ́ẹ̀ èyí tán fúnra sọ fún mi tí mo tẹ̀ bá tó mo 2016-17 yẹn fi wọ́n lẹ̀ o mi ò fi wọ́n lẹ̀ àjọ ń wà pọ̀ ni o láházámù ara wa ni o so tí mo rí ẹgbẹ́ yẹn so àfa àjíjẹ mi máa fà àwọn gbígbà míì tí wọ́n máa ti oúnjẹ fún gbígbà mi ọlá pé àjọjẹ ọ̀rẹ́ ìbá gbẹ́dùn mi náà gbé mi ní jẹ́ o àìpá pé náà ṣe ni mo jẹ́ miskin tó àwọn ẹ̀wọ̀n àwa tún ìjẹ̀bú-Òlà láti wá ó tún yàtọ̀ ṣùgbọ́n tó pé ìfẹ́ lọ́jọ́ alára wa kẹ́lẹ́ mo pé kí nìyẹn in tó kàn ṣe kí ni pé àníṣe mi ṣe máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ìmọ̀ wọ́n dẹ̀ mojú mọ́ra owó tó ń rí tó ẹ̀kọ́ wọn fi ṣara ní wọ́n nà síbẹ̀ yẹn ìjọ blọ́ọ̀kù kan ìjọ blọ́ọ̀kù méjì kódà tàbí àwọn windows wọn rí window gidi gan ṣe síbẹ̀ ẹ̀kẹ́tẹ̀ ń sìn so ṣé kò wọ́n jíjẹ mímu àti pé kí èèyàn gbùgbì sáré ọ̀fà yíyá kó sí tábìlì tó ń sùn mọ́tò fún ilé ẹ̀kọ́ yẹn tẹ̀bá ní nǹkan tó wà bẹ́ẹ̀ bá rí bẹ̀ ṣe ìyàwó yẹn ká kíyàwó wọn àkọ́nà bá wa ṣe dá wọ́n bá ṣe dá fún ọmọ Abdullah ọmọ gbìyànjú wọ́n dẹ̀ wọ́n ṣe farada débi tí wọ́n fi hàn sí nìyẹn ibẹ̀ ló ń bímọ sí wọ́n tún ṣe ọdún bíi méjì kó tó di pé wọ́n padà lọ síbi tí wọ́n lọ so challenges tí wọ́n ní ọ̀nà ìgbékí ni o báwo ni àwọn owó jẹ́ pé èèyàn máa fi ṣe àwọn kankan jẹ́ pé èèyàn fẹ́ ṣe àlẹ́sìn sáà máa náà ọkọ̀ tó wà lẹ́nu ẹ̀ pé ní fẹ́ ṣe lé owó ṣe wọn ò lè lé wọn ò lè ń tọrọ owó kódà lọ́wọ́ bàtàn bẹ̀rẹ̀ tí wọ́n padà gbajúmọ̀ lórí Facebook tẹ bá wò tábà bá ń béèrè wọ́n máa ń béèrè nǹkan lórí Facebook wọ́n máa ń béèrè nǹkan but ẹ béèrè pé kí náà ń béèrè bí àwọn ọmọ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tí ò sẹ́ni tó máa dúró fún wọn tó jẹ́ bí àwọn tó jẹ́ bí àìta àbí wọ́n fẹ́ bọ́ọ̀lù fáwọn èèyàn kan tó wá bá wọn àbí kẹ́ o wọ́n fẹ́ ọ̀rọ̀ ilé kéwú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ assistant ṣùgbọ́n pé kárí wọn kan wá máa bèè pé ebi ń pa mí dáwó fún mi fẹ́ jẹun lè rí má dẹ̀ rí kó wá sọ fún wa challenges pọ̀ ṣùgbọ́n alhamdulillah nígbà tó yá ọlọ́run ṣí dẹ̀kun láì dẹ̀kun tó náà ń ṣe ní pé ṣé ká jíde tí wọ́n sún àwọn náà tí wọ́n padà join wa ọlọ́run wa lù wọ́n ní as-sa'idu al-musa'id jazakumullahu khairan. Ọlọ́run bá sọ ní ẹ̀san lórí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ a ti sọ nípa àwọn challenges tán face ẹ yọ ọ̀rọ̀ kan jáde níbẹ̀ tó jẹ́ pé mi ò ní fẹ́ ká fílẹ̀ jẹ́ ká pa àrọwà sáwọn àwọn bàbá ìyá tó ń fa ọmọ sí ilé kéwú ẹlòmíì ò jẹ owó ilé kéwú ọdún kan ọdún méjì ẹ ti mọ̀ pé àwọn àbá sọ́nà ẹni ọ̀dá àfẹ́ kó lọ ilé kéwú yìí àfẹ́ kó ṣe kinní kan bó o lẹ ṣe ẹ bá pàrọwà irú àwọn nǹkan báyìí náà dáa torí eventually owó yìí náà wọ́n fún àwọn àfáà mẹ́ pé tó àwọn tá ní ká mọ́ kọ́ ọmọ kéwú wọ́n sanwó fún wọn ibẹ̀ náà wọ́n tún náwó sí ara lé kéwú yẹn náà pé tó afẹ́ kọ́ bí afẹ́ tún bí ṣe ẹ bá pàrọwà sí wọn. tọ́ ọlọ́run ṣàánú wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n afẹ́ ní gbé lọ ẹni tó bá fẹ́ gbọ́ ẹ̀kan sọ̀rọ̀ díẹ̀ kan tẹ̀lé mi hàn ó ti gbọ́ yìí ẹni tó bá dẹ̀ fẹ́ gbọ́ kẹ́ sọ ìwọ́n á dúpẹ́ pé ọ̀rọ̀ tí ń yàtọ̀ kí n ṣe bó ṣe rí lánàá ó ṣe rí lónìí yàtọ̀ tí ń wà àtàwọn ṣàbùsí kọ gbogbo àwọn kan sọ́hàwà ti ń dé ìyàwó kìnnì níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ ìmọ̀ ọ̀yàn dìde o lókè tí báwọn kan náà ní pé kí wọ́n dìde àbújá kú kéré kan tí wọ́n dìde pé ẹ bá ń ṣe báyìí bá ń ṣe báyìí fún wọn kó tó di pé wọ́n dẹ̀ kú náà kẹ̀dẹ̀ àwọn yẹn kan dìde náà láì jẹ́ pé àbùsùn lọ bá wọn tó ń dìde àgbọ̀dọ̀ ṣe tààmìm àmọ́ ṣe tààmìm so àwọn kan wà dé pé wàláhì wọn mọ́rí àwọn àfa wọ́n lè ń ṣe gbìyànjú lóòótọ́ ó lè má rí báyìí lánàá ṣùgbọ́n ó ti wà ó sì wà láwọn ọbọ mi o bẹ́ẹ̀ ni pé kó jẹjà bẹ́ẹ̀ ni àwọn tó bí ṣe wà tẹ́pẹ́ dò ní olónìí ẹlòmíì ò rántí gbà tọmọ ọmọ rẹ̀ sanwó ilé kéwú last bẹ́ẹ̀ ni ẹ sì ń lọ léèwé yóò sì gbọ́dọ̀ mọ́ sanwó. ó rọrọ̀ báyìí kí ẹ̀ kọ́ sọ̀tọ̀ tààtàrà ẹ̀kẹ́tẹ̀ yìí tó kọ́kọ́ rí kó tó wà mọ́ bọ́ta náà lónìí yìí a mọ̀ pé àwọn èèyàn tàfáwùtù wà láàrin wọn ìyàtọ̀ wà láàrin wọn ẹ wo sheikh wanzin àfáà tó kọ́ mi kí náà àfáà tó kọ́ mi kí ó tí ọlọ́run dẹ̀ ní kí tọ́lọ́run lò wọ́n ní sábàbí àwọn àfáà pọ̀ tọ́kọ́ wà ṣàbòsí wa àdẹ́sọ pé èèyàn kan péré ṣùgbọ́n náà tẹ̀mí lázàmọ̀ jù náà àfáà tó kọ́ mi sheikh Miftah Sadiq al-Lughawi ọlọ́run bá wa lọ́ra àfáà wa mi dáadáa now àwọn àfáà tó kọ́ àwọn akéwù nìyẹn àtàwọn tó kù yẹn láti ọdún tó ti dé láti mamlaka àwọn ti ṣetán Ummul Qura wọ́n ṣetán ní 1986 so 1986 sì ń ṣe pé ọdún kékeré àwọn ẹlẹgbẹ́ wọn ti di parafisa ó kéré tán dàkátìrà ìjọba pé ṣé kìíní ṣe ń pa
wọ́n ṣe ń sáré pé ilé kéwù wọn yìí wọ́n kọ́ ń lo mọ́ṣáláṣí kan tí ó jẹ́ mọ́ṣáláṣí àlùtàn kan tó yẹ pé àwọn ti ń lò tipẹ́tipẹ́ tó ń padà wá kọ́ mi ibẹ̀ ni Sheikh lò for many years tó ń lọ bí 20 years kó tó lè pé wọ́n padà ra ilẹ̀ ìtawájú ilẹ̀ ìrànlọ́wọ́ àbí half plot mo ṣe máa ń sọ̀rọ̀ wọ́n tó wà lẹ́nu pé afẹ́ dẹ́kì ilẹ̀ afá àgbàfà kì í ṣe afá Nàìjíríà afá tó lọ kí wọ́n Saudi tán dé so tẹ́mi dẹ́ tíṣì lábẹ́ wọn 19 good years Sheikh ṣe wà lábẹ́ wọ́n ṣe wà lórí pé afẹ́ dẹ́kì dísìn kẹlẹ̀ mọ̀ pé mo mọ̀ ń tẹ̀ ń sọ èmi náà tẹ́ ń wó iná wọn ọba pé ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ tá ránṣẹ́ bẹ̀ẹ̀ lánàá ti òkè bí ọdún 4 sísìn ojú kan mọ́já síta ń yálò láti gbà yẹn náà láti wáyé láti gbà yẹn láti so àti ìbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣáà so ó wà ṣùgbọ́n wọn kan wà jẹ́ pé wọ́n ṣe wọn kan pọ̀ tó ṣùgbọ́n àwọn àpìlẹ̀sọ wọn èèyàn kó jọ tó pẹ̀lú mi pé tí wọ́n bá tẹ̀ pé kí náà fi kẹ́wọ́n ṣe adẹ ní ìsàmù tó pọ̀ náà tẹ́ pé Ọlọ́run ṣe pé personality kéwu ni wọ́n al-allama Sheikh الدكتور فاضل